Tọ́, mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú yàrá The Golden Room Healing Central YouTube TV wípé ẹ kú ní ọjọ́ ajé àfilé wa ṣe bùgbé ẹ̀yin àgbàlagbà. Èyí tí àtúnṣe tàtún fẹ́ kí gbogbo ilé lọ dán wò rèé o. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí gbogbo ilé pátápátá kẹ́ lọ dán wò kẹ́ wá fún ilé lábọ̀. Ẹ dẹ̀ gbìyànjú bá ṣe ń filẹ̀, ẹ gbìyànjú kẹ́ máa share, ẹ gbọ́, ẹ máa share, kẹ́ máa subscribe, ẹ má máa wò lásán, ẹ máa subscribe ló máa jẹ́ kí gbogbo àwọn fídíò tá à ń filẹ̀ kẹ́ máa rí gbogbo ẹ̀, a máa wọlé sọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ ni kẹ́ dẹ̀ máa try kẹ́ máa comment, Ọlọ́run á kún wa lọ́wọ́ náà bọ̀ ní fi wálẹ̀. Tọ́, ẹ jẹ́ ká lọ sórí ètò wa ti ọjọ́ tòní. Iṣẹ́ yìí ẹ wo dáadáa, àṣẹ̀ṣẹ̀ ṣe. Bẹ́ẹ̀ ni àṣẹ̀ṣẹ̀ ṣe ni, a sì fẹ́ kọ́ gbogbo ilé kẹ́ lọ ṣe. Bẹ́ẹ̀ ni bí èèyàn bá wà tó jẹ́ wípé bó bá gbégbá igbá máa ń fọ́mọ lọ́wọ́, ó gbé àwo máa ń fọ́mọ lọ́wọ́, gbogbo ìgbìyànjú ẹ̀ pé kóun náà lè jẹ́ èèyàn nínú ayé irọ́ ni. Ó ti fi owó ó ti fowó ṣògùn. Síbẹ̀síbẹ̀ náà ojú kan ṣoṣo náà ló sì wà, tó jẹ́ pé àwọn àgbà ń pọ́n lójú, tó jẹ́ pé àwọn ẹlẹ́yẹ ń pọ́n lójú. Bẹ́ẹ̀ ni tọ́, méjì mẹ́ta lóògùn tó bá pọ̀jù dàgùn ó dàgbò ìbà. Ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń wò yìí, ogun ni. Bẹ́ẹ̀ ni ìmùlẹ̀ ẹ̀bì àwọn àgbà tí ń tú ọwọ́ ayé tó ń tú ọwọ́ ìpọ́njú. Bẹ́ẹ̀ ni ogun ìmùlẹ̀ ẹ̀bì àwọn àgbà tí ń tú ọwọ́ ayé tó ń tú ọwọ́ ìpọ́njú kò lára èèyàn, òun lẹ́ ń wò yìí. Tọ́, báwo la ṣe ṣe? Ẹ lọ bá mi lọ wá orí pẹ́pẹ́yẹ, akọ pẹ́pẹ́yẹ ni o. Orí akọ pẹ́pẹ́yẹ tútù ló dáa jù. Tútù tẹ́ bá rí gbígbẹ náà ó dáa, ṣùgbọ́n tútù dáa. Tọ́, ẹ bá mi gbé orí pẹ́pẹ́yẹ yẹn, ẹ gbé sínú aṣọ pupa kan. Ẹ ti gbé sínú aṣọ pupa kan. Ẹ wá wé lóòwú pupa. Ẹ wé ní tírà lóòwú pupa. Ẹ ti wé ní tírà ní òwú pupa. Tọ́, ẹ gbé sínú apẹ ìjógun yín tẹ́ ti fọ̀ dáadáa. Ẹ gbé odidi àtàrí kan sí lẹ́gbẹ̀ẹ́. Ó tán o. Ẹ bá mi jó. Ṣé ti jó? Ẹ wá lọ bá mi ra ọtí Lord àbí Shinap, ẹni ọtí tó jẹ́ ọtí gin funfun. Ẹ bá mi lọ ra odidi kan. Ṣé ti rí ohun rẹ o? Ohun lẹ́ ń wò yìí. Tọ́, ẹ wá lọ ẹbu yìí kì í kanlẹ̀ o. Kì í kanlẹ̀. Ọlọ tẹ́ fẹ́ fi lọ nǹkan náà, ẹ gbé sórí nǹkan ni o. Ẹ gbé ọlọ yẹn gan sórí nǹkan, ẹ gbé sórí nǹkan ni. Ẹ gbọ́. Ẹ wá lọ kúnná. Ẹ wá rọ ẹbu yẹn. Ẹ wá rọ ẹbu yẹn sínú ọtí tẹ́ lọ rà yìí. Ẹ rọ sí, ẹ da ẹbu yẹn sí. Ẹ wá rán láṣọ pupa. Bá ṣe rán gẹ́rẹ́ báyìí ní kẹ́ ṣe ṣe. Ẹ wá fi owó ẹyọ mẹ́ta tó ti lujú. Ẹ wá fi ṣe àmì àwọn àgbà mẹ́ta. Ẹ fi ṣe àdúró mẹ́ta sí ara iṣẹ́ yìí. Ẹ wá lọ gbé kalẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta. Tẹ́ bá fẹ́ sùn lálẹ́, ẹ jẹ́ ká máa mú gáàsì kan. Tẹ́ bá bù sí kọ́ọ̀pù báyìí, ẹ ṣe ha sílẹ̀ mẹ́ta. Ẹ wá dà sẹ́nu. Tẹ́ bá dà sẹ́nu tán, ẹ wá ṣàdúà. Wàláhì tàláhì tẹ́ bá ti mú lọ́jọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta. Bẹ́ẹ̀ ni ẹ rí pé yàtọ̀ àwọn ẹ máa gba ìpè lọ́tùn, ẹ máa gba kọ́ọ̀lù lósì. Ẹ máa rí pé àwọn èèyàn tó kórìíra ń tẹ́lẹ̀ wọ́n máa fẹ́ máa súnmọ́ yín. Àwọn tẹ́ ẹ ń pè tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ máa gba kọ́ọ̀lù wọ́n máa pè yín lọ́tùn. Àwọn máa pè yín fúnra wọn. Ẹ lọ dán òkè fúnlé lábọ̀. Ẹ dẹ̀ gbìyànjú kẹ́ subscribe, kẹ́ share, kẹ́ dẹ̀ comment, kẹ́ dẹ̀ like. Bẹ́ẹ̀ ni. So fún ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp, kàbẹ́ ní ìbéèrè, kàbẹ́ tún ní ìṣòro míì tí ẹ fẹ́ kí kọ́lọ́n gbàtara wa fi bá yín wò, ẹ pè wá sórí nọ́mbà kan ṣoṣo náà ni o. 07064294474. Yóò jẹ́ bí iná, yóò là bí òrùn. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Ẹ ṣeun.